Ó dàbí ẹni pé òdodo ni ohun tí wọ́n sọ nípa Àdó o, àmọ́ ọ̀nà tí bàbá àgbáyé gbà gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ jẹ́ kó yé wa pé Àdó tí Sheikh Faruq fi sí ara Mùdírù Mọ́ríkàsì kìí ṣe pé láti fi ṣe wọ́n ní jàǹbá. díẹ̀ kọ́mọ kankan pa àárẹ̀ tí ń ṣe Mùdírù. ọ̀pọ̀ pa àárẹ̀ tí ń ṣe bàbá Mùdírù. ọ̀la bàbá búrọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sọ ẹni yóò ṣe àgbákò ayé àtàlùkẹ́ ọ̀hún. ṣe àgbákò ayé àtàlùkẹ́ ọ̀hún bẹ́ẹ̀. ọ̀la ìtàlá fún kí ni ìdáàbòbò. ṣé Mufti wa bẹ́ẹ̀ jẹ Mùdírù ni. oríire tó ní Mọ́ríkàsì ọ̀yọ́ àgbẹ̀ni. oríire tí Mufti ní Mọ́ríkàsì láyé àwọn ọ̀dọ́ máa bá a ní. oríire tí Mufti jẹ ní Mọ́ríkàsì ogún tó jẹ àrọ́mọdọ́ Mufti ọmọ bá láyé sọ̀rọ̀ ọ̀rùn bẹ́ẹ̀ kọ́lá àpò ẹ̀gbẹ́ kí n kẹ́kọ́ mọ́ ti ṣe yẹn kí ló dùn kó lọ́yìn kí ọdẹ mú kẹ́lẹ́gbẹ́ kọ́lá ti ṣe lápò kọ́mọ́sálẹ̀ jẹ kò rọrùn bẹ́ẹ̀ ẹ máa fi èsọ́rọ̀ ẹ kí ìsára sọ́ọ́rí sílẹ̀ kò ní sí bẹ́ẹ̀ àbọ̀sọ̀wọ́ tó àbọ̀sẹ̀ kọ́ǹsì bẹ́ẹ̀ ìyẹn jẹ́ tó kọ́ lóde ọba lóde kò sí irú tí òkọ́ pọ́n ọdẹ tó ọdún kò fi eré àga ọ̀ wáyé ti bẹ̀rẹ̀ wá sí Mùdírù kọ́ àgbọ̀rọ̀ gbọ́ ni gbogbo àjò tí Mufti ń ṣe àjò yẹn lọ́jọ́ fẹ́ di ọ̀ràn ọ̀rọ̀ ló di ọ̀ràn di wàhálà ìdébẹ̀ ìsímẹ̀ àmọ́ wallahi tí mo bá sọ fún yín kọ̀fàmù ni àmọ́ màtọ́ ṣẹlẹ̀ sí Mùdírù àti bọ́ ọ̀gá ní kẹsíwẹ̀ ó fi protect Mùdírù ọ̀bí dáàbò Mùdírù ni àwọn tó wọn ni wọ́n ṣe dáàbò Mùdírù ni gbogbo ẹ̀mú dáàbò ni kìí ṣe pé fún kí ni ìdáàbò ṣé Mufti wa bẹ́ẹ̀ jẹ Mùdírù ni ìkẹ́kọ̀ọ́ tàlà fi ń bọ̀rọ̀ a máa fetí gbọ́rọ̀ a máa fojú a máa fi ọkà gbọ́rọ̀ a máa fi làákà ìrònú ìròrí làákà yìí wa lọ́rọ̀ yẹ ọ̀rẹ́ fún yẹ a máa fi etí gbọ́rọ̀ bí ẹ bá ń sọ ẹni tí ń gbọ́rọ̀ ju ẹni tí ń sọ̀rọ̀ lọ ẹni tí ń gbọ́rọ̀ ju ẹni tí ń sọ̀rọ̀ lọ ẹni tí ń gbọ́rọ̀ ju ẹni tí ń sọ̀rọ̀ lọ nífẹ̀ẹ́ yẹ ọmọ ṣáájú ẹni nígbà ọ̀rọ̀ ọjọ́ ti parí àti Mùdírù ni Mufti ti dúró tán ọ̀rọ̀ ń kásù kìí náà Mufti ń protect Mùdírù ni wọ́n nípa àìsàn tí ń ṣe Mùdírù Mufti ọ̀rọ̀ kọ́kọ́ ń bá ẹ o ọgbẹ̀ni tẹ́ ikú rí ẹlọ́túbá o inú àwẹ̀ tọ́lọ́ ńlá àgbọ̀dọ̀ búra wa àgbọ̀dọ̀ para wa kèéṣẹ́ ni tí bá ń gbé gbọ̀n nìkan ní ayákìlá kèéṣẹ́ ni tí bá ń lo ìbọn nìkan láyákìlá kèéṣẹ́ ni tí bá ń lo ìdà tí ń lo àdá nìkan láyákìlá kèéṣẹ́ ni tí bá ń lo àṣẹ nìkan láyákìlá ẹnu bí wọ́n ṣe gbé mọ̀ dání tó gbé àdá dání tó gbé àfà dání ẹnu rẹ tó gbé dání ní ayákìlá ni ẹnu rẹ tó gbé dání o mouth killer ni gbogbo ẹ̀yin tẹ́ ń fẹnu bàbá Mufti àtẹ̀dá ọlọ́ni o gbogbo ń tẹ́ ń rọ́pù wọ̀nyẹn bá ṣe ń rọ́pù ẹ̀yẹ bọ́yìí sọ yìí wọ́n ní àbí ṣùgbọ́n mọ́rò tẹ́ ń pè bẹ́ẹ̀ ẹlẹ́bẹ̀rún Ọlọ́run